ìyá rere ní sọjọ́ ìbí ó yá ẹja bá ayọ̀ ká bá a jó. aya Kímbúre okú ọdún òtún kú ayẹyẹ. òní ọjọ́ 17 oṣù kẹsàn-án ọdún 2022 jẹ́ ọjọ́ tí gbogbo wa ń dá mùsùn fáyọ̀. double celebration lè ní ìyá joyè nínú ìjọ Christ Apostolic Church Òkèyè. bẹ́ẹ̀ ń ló tún lé ọdún kẹsìlókè ìpẹ̀láyé sọ wípé ó yá bá a dá mùsùn ká kí wọn kú ayẹyẹ. ìyá wa Florence Akínbúre ìyá olóyè okú ọdún ọmọ àna ẹbí àti ọ̀rẹ́ ló ní kẹròyìn ló gbà. ó dáa káníyà tó ṣe mú yangàn tí ó bá tọmọ ẹlòmíín láyé jẹ́. ìyá àti wá ṣe é súnmọ́ ó yàtọ̀ sáwọn ìyá tí wọ́n ń sáko láwùjọ tí wọ́n bá tọmọ lọ́mọ jẹ́ tí wọ́n ṣiṣẹ́ ibi. ìyá àti wá yàtọ̀ sáwọn ìyá tí wọ́n sọ̀rọ̀ wọn dìrọ̀sẹ́ èṣù. torí bá a bá mọ olúwa ká tún sí tọkàntọkàn. ìyá wa Florence Akínbúre gbajúmọ̀ sọlúwa ní tòótọ́ ó ń sọ lọ́rùn ọba pẹ̀lú inú kan òun ló jẹ́ kí inú olúwa ó yọ sí i òun ló jẹ́ kí wọ́n fi oyè tuntun dá ìyá lọ́lá torí ó kóni mọ́ra ó sì tún séèyàn. náà aya Kímbúre ọmọ lọ́jọ́ ìbí ó yà á jẹ́ bẹ́ẹ̀ délé ìrìn bàbá tó bí ẹ lọ́mọ ńlẹ́ ọmọ Látúnjí Olèékàn ọmọ Látúnjí Olèékàn owó kí àgbẹ̀ tẹ́ni wòtá ọ̀tún ó gbọ́kú lé bẹ́ẹ̀ ní wàlúù ọmọ ọlọ́jà òkú sọ ọmọ agúnyẹ́ eré fọ́ba jàǹbá ọmọ òkóyè ọmọ agúnyẹ́ sákòtò ọmọ òkóyè délé eégún rẹ̀ dọ̀rùn lé kárẹ̀ lé kó dákun kó bá wa ránṣẹ́ sára oko àrè múlẹ̀ pàgídà sọ́gídé nìyàn ọmọ Látúnjí Òrèkàn kóhun ẹ̀ sọ̀rọ̀ sí ẹni rọ̀jà ọdún tó bá mi wọjà èèyàn gan ọmọye lọ́jà ńlẹ̀ ọmọ Látúnjí Òrèkàn mòórù àríọ̀jẹ́ ọlọ́jọ́ wọn àríẹ̀síndẹ̀ ọmọ lọ́ládé ọmọ Látúnjí mo kí ẹ mami ńlẹ̀ ọmọ ilé ọlá ọmọ lọ́ọ́lá. ìyá wa Florence aya Kímbúre ọkọ tó fẹ́ ṣe bí àwọn ọlọ́mọ ògbóni mojú lórí bẹ̀rẹ̀ ní àkùn ọmọ tẹ́niwíjọ́ ti bá wọn lọ́mọ fọṣọfọṣọ ọmọ ẹlòmíì ò fi ẹrù fọ ògbóni lónìí rẹ̀ jà nílẹ̀. màmá olóyè wọn mi fẹ́ mi ń ṣe yín ní pẹ̀lẹ́ Mrs. Adérètí ìyá àjọ ọmọdé ń kí yín pé kó yóò mọ́ rí o mọ́ mi mo ti yá ní adé bá mi kí ìyá mi nítorí yeye ọmọ ni ọ̀gá níyì pásítọ́lá Mrs. Ọládìpọ̀ Àánú Mr. Mayọ̀kú Mr. Mọ́dùnbí àti broda Lẹ́kan wọ́n ní happy birthday to you. gbogbo ọmọ ló ń kẹ́yìn ìyá broda Fẹ́mi àti àǹtí Mùtíyá Yétúndé Matthew àti bọ̀bọ̀ wọ́n ní adé bámi kí ìyá wa abiyamọ ni Samuel Alice àti Bídèmí wọ́n ń kẹ́yìn púpọ̀ púpọ̀. gbogbo ìyàwó látọrí mọ́mí bọ̀bọ̀ ló ń dúpẹ́ o báwọn ní ìyá ọkọ tó ṣe mú yangàn láwùjọ gbogbo ọkọ ọmọ àtọkọ ọmọ ló ń kíyìn màmá pé bẹ́ẹ̀ ti sọjọ́ ìbí tòní tẹtún sẹ́yìn. kẹ́ má ṣe àìsàn kẹ́ má ṣe kókó ìtọ́jọ́ kẹ́ má ṣe mọ́sàárì ọmọ kẹ́ rọ́dúnmọ́dún kẹ́ má ṣe gbọ́mọ ọmọ sí èmi adé ọmọdé ló kíyìn òun màmá kí báyìí dá mú sòfáyọ̀ tó wọ́n ní òjò pátápátá tó bá rí pápá wípé àpáta pààrà nínú pápá alápàtà fẹ́ bí àpáta yálé aláta àpáta ìpátá lórí alápàtà tó bá juwọ̀ nínú àbàtà àgbèmí ṣe tán ó fẹ́ máa lọ lé ìdáró àlùkò mi ṣe tán fẹ́ máa lọ lé ìkóṣùn lékèlékè mi ṣe tán fẹ́ máa lọ lé ìkẹfun a kì í ṣe mọ̀ wọ́n lè bí pẹ́ta ló ń kọrin wìlá ìkan ẹ pé adé ọmọdé ni ìlàrẹ́ ni mí ọmọ tẹ̀dógún èmi lọ́mọ akẹ́rẹ́ nílà rẹ̀ òṣùmùṣùmẹ̀yẹ ará àgbo àgbo èmi lọ́mọ wọn nífẹ̀ẹ́ òye lágbo.